رازا الله منهج يا معدن العلوم يا منهج يا منهج الدراسة ومنهج ومنهج الدراسة من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم gbogbo wa jẹ́ kí a sàmùpọ̀ ká sọ wípé àmín àmín. mo kí alájú wa bíṣkì bẹ́ẹ̀ni àti bíṣkì bẹ́ẹ̀ bí ẹ́ńjìnìà àbí ọlọ́run ṣàlékún dáadáa fún yín. àmín. ọlọ́run wọlé àǹtọ́lọ́ ń gbà lẹ́nu aláyé. Tọ́lọ́run sọ fún wa pé ọgbà àdìjẹ́ náà láti máa lò ó. Òun tọ́lọ́run gbà lẹ́nu aláyé òun náà lẹ̀rí rírí kọ́ mọ́ pọ̀ jù láyé. Kùránì sọ bẹ́ẹ̀ pé èèyàn gbọ́dọ̀ mọ rẹ́rìn jù. Nígbà onílẹ̀ Yorùbá tá a wà ń bí. Bẹ́ẹ̀ bá ń dákẹ́ jù wọn ò ní fi nǹkan kàn. Bí bá rẹ́rìn jù ó fi nǹkan kàn tó kọ́ wọn ní ẹ̀rẹ́. Mo bá lágbára bẹ́ẹ̀ lọ́wọ́, gbọ́dọ̀ lójọ́ ní wọ́n bá ń dákẹ́ jù, wọ́n ò bí kẹ́kẹ́ ṣùgbọ́n wọ́n ti lè rẹ́rìn jù, wọ́n sì ń kẹ́kẹ́ nílé Yorùbá wá ní ìlú níjọ́. Wọ́n tẹ́gbẹ́ra ìwọ́ kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n wá jí agbára ikú nípa lílò ọ̀nà. Nígbà tó kọ̀rọ̀ á ní pé sáàlì bàbá ìṣàáza wàlìbẹ́sìmẹ̀là sáàlì yẹ̀dẹ̀ hákùnù kọ̀lílà wàlìyẹ́bùkùnù kẹfìrọ̀ jọ̀bọ́ ìdílé kanu yẹtùbùn wàlìyẹ́bùkùnù kọ̀lílà wàlìyẹ́bùkùnù kẹfìrọ̀. Àwọn onítẹ̀ bàárẹ̀ rẹ̀ náà ní díẹ̀. Ẹ̀rí díẹ̀ ní gbogbo òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam ṣe ní àtàbọ̀sùn ọlọ́wọ́ ní sálẹ̀ yẹ́bùkú kẹfìrọ̀. Ìkéjì ẹ̀mọ́ wa dákẹ́ lọ́pọ̀ ọgbà. Ẹni tí ọ̀gá ló dákẹ́ kó sunkún. Ọlọ́mọ bàǹkan wa dé kò dìgbà tó lọ́n bá bàǹkan èèyàn dákẹ́ yóò tó sunkún. Ọlọ́wọ́ máa fi oore kún oore yẹn yóò sì máa sunkún bẹ̀ pé sọmọ ọwọ́ ọ̀tí ẹ̀ báyìí. Ọlọ́wọ́ gba ilé ìlẹ́nu aláyé ọwọ́ fún alọ́gbà àlùjánnà. Ẹ̀rí ẹ̀kẹ̀rẹ̀kẹ̀ láàmà ní lọ́gbà àlùjánnà. Láàmà rẹ̀ ń sá kékékékéké. Ọlọ́dún wa bíṣkì bíi àbí ríṣkì or bíṣkì. I want a correct word. Ríṣkì ẹ̀hẹ́. Ṣèkú kàtí ẹ̀ bá ríṣkì nǹkan àbí máa yọ sáà. Ọlọ́run bá ṣàlékún dáadáa fún bẹ́ẹ̀ bá sọ fún wa pé èèyàn rẹ̀ lò afẹ́mọ́ rẹ̀ ní lẹ́nu ẹ̀. Bí wọ́n bá sọ fún wa pé èèyàn rẹ̀ lò afẹ́mọ́ rẹ̀ ní lẹ́nu rẹ̀. Ìyẹn ni wọ́n ní sọ fún ọkọ ìyàwó àti ìyàwó. Bí wọ́n bá sọ fún wa pé èèyàn rẹ̀ ní ọkọ ìyàwó gbọ́dọ̀ mọ rí ẹ̀ ní lẹ́nu ọkọ ẹ̀. Tí ìyàwó bá sọ fún wa pé èèyàn rẹ̀ lò ọkọ gbọ́dọ̀ mọ rí ẹ̀ ní ẹnu ẹ̀. Sọ bí wọ́n bá sọ fún wa pé èèyàn rẹ̀ lò agbọ́dọ̀ mọ rí ẹ̀ ní lẹ́nu ẹ̀. Tó wá sọ fún wa wípé yá inú mi náà ojú mi kàn lé ní ọba tó dá nìkan lọ́wọ́ pẹ̀lú rẹ̀ mọ́ àwọn ọ̀rọ̀. Alájí wa rísìkì mọ́yà ṣáà nǹkan yóò dé bàjẹ́ àlùbáríkọ́lá òjíṣẹ́lá Muhammad wọlé títóbi Al-Qur'an. Ẹ̀yìn wà ní àwọn táwọn afá máa ń pàdé lóde tá a sọ pé inú wọ́n dùn kúrò lóde ọ̀rọ̀. Ẹ̀wà ń bẹ̀ ọlọ́run ní bàǹkan yìí jẹ́. Ibi tẹ́ ẹ̀ tí ń rá sí kíná kò ní parẹ́. Ọlọ́run sì ṣàlékún dáadáa sún. Ọlọ́run wa Muhammad. Mo tara kí mo kí arájú wa Akwas. Arájú wa Akwas. Ọlọ́run bá ṣe dáadáa sún. Olóyè ní àwọn.
olóyè ni àwọn ọlọ́run ṣàlékún dáadáa. Àmín wa Muhammad. Sallallahu alaihi wa sallam. La ilaha illallah. Ẹ̀sìn òní ṣe àwọn ọmọ àwọn ẹgbẹ́ kó lẹ́yìn wọ̀nyí. Òsì tí ó ṣe wà ní Kùránì wájú ọlọ́run. Wala hawla wala quwwata. Bákan náà mo kí alájọ wa Akwas. Ọlọ́ba wà pẹ̀lú yín. Olóyè ni wọ́n. Àwọn náà bí bàbá ìkí máa ṣe làwọn náà máa ṣe. Àwọn àfáà ń ṣàdúrà fún wọn torí káwọn àfáà ń rí nǹkan lọ́dọ̀ wọn. Kò sí tá a bẹ́ẹ̀ fi ṣe bẹ́ẹ̀ kọ́ wọ́n pamọ́ kò sí tó kò ní ìtumọ̀ lóòpọ̀ náà ni. Owó kan bẹ́ẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kú láìpẹ́ ìdí máa ń sọkún ní tó bá gbúrò lówó kan tó kú. Ìjọba àgbọ̀nù lé wọ́n sọkún wákàtí kan. Yọ̀wà jáde bí èso kò ní kú. Gbogbo nǹkan ló ṣe pátápátá ó ti kú ní òní. Alájí Akwas ẹ̀mí parí. Ọlọ́run àwọn tó bí nílẹ̀ yìí lọ́sọ̀gbọ́ alágbára ni wọ́n, èèyàn ńlá ni wọ́n. Ẹ̀yin ló ti dé èèyàn ẹ̀mí parí láíláí. Ọlọ́run wa Muhammad. Wala la hawla wala quwwata. Ọ̀rọ̀ lè mọ kí gbogbo àwọn bàbá wa. Àwọn bàbá wa ló ní ọ̀sẹ̀ àtúntò lọ́sọ̀láṣí gàdí. Lónìí, ìmọ̀ọ́nù àgbà. الشيخ المبكر الخطيب المنبر اليوم بمسجد الجامع gàdí ọlọ́gbà wà pẹ̀lú ní nígbà tí ọjọ́ lẹ́ẹ̀kan mo ní bàbá tí ó ṣe kútúbà wọn láwọn ọmọdé ọlọ́gbà ṣe dáadáa fún un. mọ́ṣáláṣí náà bàjẹ́ lánàá ọlọ́run ní kí ó bàjẹ́ lónìí. Bọ́lá náà kò ní bàjẹ́ láíláí. Ọlá alhamdulillah. Ọlá Muhammadu Rasulullah. Ọlọ́run àlàáfíà ọlọ́run fi ta ń lọ́rẹ̀. Gbogbo àdúrà tó pọ̀ ọlọ́run fi ta ń lọ́rẹ̀. Wọ́n tara kí kí gbogbo àwọn àlùfáà lápapọ̀. Ẹ̀dá kan mọ̀ bínú. Wọ́n kó gbàgbọ́ ẹ̀rì kọ̀ọ̀kan wa. La hawla wala quwwata. Wọ́n wá kí ìdílé ìyàwó ìpínlẹ̀ fámìlì àti ìwọ̀wá àti bàbá ìyàwó àti ìyá ìyàwó àti gbogbo tí jẹ́ ìpínlẹ̀ ìyàwó pátá ọ̀gbọ̀n àti òkè ní ọlọ́gbọ́n bàǹkà yìí jẹ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìlókù tó lọ́kàn tó kù tó ń ṣe kẹkúṣe ní ọlọ́gbọ́n àti ọ̀lànà hawla wala quwwata. wọ́n kí ìdílé ọkọ ìyàwó àti gbogbo àwọn brothers mi ń bì ó kí àwọn ẹ̀gbọ́n mi àwọn ìjàmọ́ òní oògùn èbú àbí wọ́n bá wà pẹ̀lú ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá dúró tì yí ọlọ́pàá pàdúrà yí ọlọ́pàá ilaha illallah. Bàbá ọkọ ọlọ́pàá wà pẹ̀lú yí ìyá ọkọ ọlọ́pàá wà pẹ̀lú yí àlùbáríkà gbogbo ìgbà ọlọ́pàá àdúgbò òfin. Mo wá kí á tẹ̀sùn lónìí ẹni yẹn ní ìyàwó lójó kélé yóò ṣe é ṣe pé mo ti lọ́kọ ọkọ mi fẹ́ gbé mi níyàwó so ìyàwó ni tí á pẹ̀sìn. Ara àwọn rízìn bẹ́ẹ̀ fi máa rí nìyẹn lè rí ní invitation card kí wọ́n kọ ọkọ sókè kí wọ́n kọ ti ìyàwó sísàlẹ̀ wọn ń kọ́ lẹ́yìn wọ́n máa ń kọ ọkọ ìyàwó sókè ẹ̀rọ ìwò dáadáa wọ́n máa kọ ti ọkọ sísàlẹ̀ nínú ní pé ìyàwó ló ti ṣètò ara ẹ̀ ó ṣètò ara ẹ̀ lókè nísàlẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n wá sọ pé mo ti ṣe tán tó là ń fi kọ́ ọkọ ẹ̀ sókè ẹ̀rọ akọ̀ọ̀kọ̀ ọkọ̀ sí ìsàlẹ̀ níbi invitation card. Mo kí alájà wa Adéyẹwà mẹ́mẹ́ Khadija tó kúbọ̀rà nítorí tí wọ́n máa pè ní nàná òní má gbogbo tá a fi pọ̀ obìnrin lé ni wọ́n pè ní nàná Aisha gbogbo tá a fi pọ̀ obìnrin lé ni wọ́n pè ní nàná Àdíjà. Ṣé mo kí ìyàwó tòní alájà wa Adéyẹwà Khadija Khadija tó kúbọ̀rọ̀ kò sí dáàrí pé Khadija
ìyàwó ànábì ní jẹ́ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam ànábì ló wá fi àlùkùbùrọ̀ ànábì ló fi kún. Khadija ni wọ́n sọ ànábì ló fi kúbúrà kún. Ewé ti sọ ìmọ̀ni àdíjá ṣáájú ká ànábì òjò tí ànábì ọlọ́run. Ànábì wá ní ìwọ̀n ń ṣe ẹ̀tọ́ ọjọ́ ìyàwó mi ìwọ̀n ni Khadija tó lè kúbúrọ̀. Ìwọ̀n ní àdíjá tó fi ìyàwó ìlókùnrin ọkọ̀ ìyàwó ọlọ́run sọ ìfún àlùbáríkà ọlọ́run ayélujára ayélujára ọkọ ìyàwó aláàjì wa ìrákòrí Abdulrahman àtẹkùnlé Tawhid àbí ọlọ́run bá ṣe dáadáa fún yín ọlọ́run ayélujára ayélujára nínú àdúrà tí wọ́n máa ń fẹ́ fún yàn jọ tí wọ́n ọkọ ìyàwó tóbi náà ṣàdúrà fún yín lónìí. Kí gbogbo àwọn bàbá wa tí wọ́n ti níyàwó sẹ́yìn tí wọ́n máa ń sá fún àkọ́kọ́ ìyàwó ẹ̀dá ìfọkọ ìyàwó lẹ̀ lọ́rùn. Bàbá tí ń bá ọkọ ìyàwó sọ̀rọ̀ nínú àdúrà tí àwọn bàbá wa máa ń ṣe jọ wọ́n ní òní tẹ́lẹ̀ àná. Ọkọ ìyàwó aláwọ̀ ní jẹ́ tẹ́lẹ̀ àná. Torí pé ilé àná lèyàn tí ní ìdílé bàbá rẹ̀ lọ. Torí pé ilé àná ní ọkùnrin tó bá jẹ́ odidi ọkùnrin yóò lọ béèrè ọ̀wọ̀ yóò sì béèrè àpẹẹlẹ́lẹ́ àná ẹ̀ nígbà tí béèrè ẹ̀ náà lówó àti kéyìn oníwà tó dáa ní ìbá tí wọ́n kó sí òwúrọ̀ tí oníwà tó dáa wọ́n ní ó sì tẹ́lẹ̀ àná rẹ̀ torí wọ́n bá àwọn gbàgbọ́ pé tó bá ti tẹ́lẹ̀ àná ti tẹ́ káàkiri ayé mi ọkọ̀ ìyàwó ọlọ́run ní jẹ́ tẹ́lẹ̀ àná ilé àná náà rẹ̀ wáyé àárín àná rẹ̀ ọlọ́run ní jẹ́ nǹkan yóò bàjẹ́ báyọ̀ yìí ṣe àwọn àgbà wà ní básùmàlà Aya tó kí òun lẹ́ẹ̀kan ní. Ìyàwó ṣíṣe gbogbo wa láti ní. Kálukú wá sì mọ̀ ń pa ìyàwó. Tá a bá kú òfin eléyìí lónìí, á kàn ọ̀rọ̀ là. Àlébì ní ìta náà pa. Ó tún ní wàtàmí ìsàlù. Ó tún ní fàyínì mú káàfin ìkúmùlẹ̀ wúmọ̀n ní ọmọ ìkìyà. Kí ni ìdí bá fi ń fẹ́yàwó? Inú ìdí ká fi ń fẹ́yàwó. Kùránì ní yá ayúra náà. Kùránì ní yá ayúra náà. Sọ́lẹ̀ bí ọmọ orí ìsìnkú níyàwó lé. Orí àpò ẹ̀sẹ̀. Oríṣiríṣi ìdí ni kálukú fi níyàwó tó yàtọ̀tọ̀ síra kálukú tí ò jọra wọn. Ẹ̀rọ ilé níyàwó torí pé òbí ọkùnrin láti bẹ́ẹ̀ tó fẹ́ di ọkùnrin jù nínú. Ṣé ìdíwánu akọ́lé rò pé ìtumọ̀ ẹ̀rí wípé tó bá ti wá níyàwó mi nítorí ọkùnrin kí ń wá. Àwọn ètò ti bú tẹ́lẹ̀ tó débi wọn ẹ̀kọ́ lọ pamọ́. Yes, tó bá já sí pé nítorí ọkùnrin dúdú làbí níyàwó. Ẹgbẹ́ òtún sọ wípé nítorí pé ní òbí obìnrin, àti ọkùnrin ní orí kò sẹ́jọ́ ọ̀tọ́jú mẹ́lẹ́jọ́ alẹ́. Torí ẹ̀ ló jẹ́ níyàwó níyì. Torí pé mo rí bí ìyá mi, àbí àwọn obìnrin kan ló ṣe ń tọ́jú àwọn tó bí wọn. Torí ẹ̀ ló jẹ́ níyàwó. Ó túnbọ̀ sí pé gbogbo ọkùnrin tó ti bí tẹ́lẹ̀ tó bá ti wá níyàwó mi tí yẹn bí obìnrin, ọyọ́ bá dànù. Ọ̀rọ̀ ìyàwó ṣíṣe alákọ̀ọ́kọ́ ní ẹ̀ o ní àtọ́kùwà láti ẹjọ́ ìyìn ìdí àkọ́kọ́ tàbí níyàwó ni pé ká bẹ̀rù Ọlọ́run. Ká bẹ̀rù Ọlọ́run ìdí àkọ́kọ́ tàbí níyàwó ọ̀rọ̀ àwọn ń gbọ́ mi ọkọ̀ àwọn ń gbọ́ bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run àkọ́kọ́. Oúnjẹ kéré nù lé tí ọkọ bá ti bẹ̀rù Ọlọ́run ìyàwó ẹ̀ yóò kọ́kọ́ jẹ́ tó tó kàn òun. Gbọ́njẹ bá pọ̀ nù lé èé tó pọ̀ jù ìyàwó ní ọ̀kọ̀ọ̀kọ́ jẹ́ kó tó kàn òun. Òdúkọ jẹ́ kó tó kọ́kọ́. Bí ọ̀bá sí rárá nínú ilé tí wọ́n lè jẹ tí wọ́n lè mú. Kò sí rárá nínú ilé tọ́lá àkọ́kọ́ tó gbèsè ayé kankan tó gbèsè ayé ọlọ́lọ́mọ. Kí Yorùbá ti dá bọ̀ọ̀dá àdáwò àṣà. Àwọn àìsàn tí gbèsè ayé tẹ́ ọ̀pọ̀ gbé
tó bá ti dára ṣáájú kọ́ lọ tó dé èyí tó náà ó dé báwo náà máa dáa ní. ó lè dáa fún mi. ọkọ ìyàwó. ìgbàkúrò dọ́kọ̀ ìbẹ̀rù ọlọ́run àkọ́kọ́ ní. ìbẹ̀rù ọlọ́run àkọ́kọ́ ní. ọkọ ìyàwó. ọ̀kan nínú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ní pé ọkọ ìyàwó rí yóò sì yẹ inú ìpẹ́rú àìmọ́lé obìnrin ni mo ti bá sọ̀rọ̀ tí kankan ọ̀gbà kó tó wá pè é lé abẹ́rù ọlọ́run bẹ́ẹ̀. ẹ̀ẹ́dẹ́ di ìlú tọ́kọ ìyàwó rẹ̀ rí pẹ̀lú ìyàwó náà tó bá sọ̀rọ̀ ìlú ìpẹ́rẹ́ ìpẹ́rẹ́ àmúti náà dáàbò fún mi lórí ẹ̀mí ìgbéyàwó mọ́ mo náà dáàbò fún mi pé tóyì olùyọ́bá tó kọ́kọ́ lọ́sẹ̀ tó lọ́gbọ̀ wà ó fẹ́ lẹ́yàwó wà. ọkọ ìyàwó ìṣàkúrò ọ̀sàkù. ìṣàkúrò ọ̀sàkù ọlọ́run sí èrè sára ìyàwó ṣíṣe náà fi fọmọ́tẹ̀ ọlọ́run sí ẹlẹ́rẹ̀ mi ní sọ́rọ̀ ní ọmọ ìṣẹ́lára ti ní ti ọ̀rọ̀ ọmọ lọ. ẹ̀kẹ́ síbẹ̀ ní nítorí pé mo ti lánàá lánàá pélé ọ̀fẹ́ ìyàwó kan bá kò dééṣán ọ̀fẹ́ ìyàwó kan ní sàlẹ̀ oṣù kò ṣeéṣán ọ̀fẹ́ ní ìjà kò ṣeéṣán ní ti torí ìtọ́wọ̀ mi bá dà nínú ìyà jẹ́ ìsìlámù ní wọn fẹ́rẹ̀ ìṣàkóso ọ̀bàkù. ìyá tó bí kálukú lè ń bẹ́ lé kálukú òfìyà jẹ́ ó bí ilẹ̀ ìyá wa tó ti lè wọ́n dáa tó obìnrin ìyá wa àkọ́kọ́ ìdí tàbí ìfẹ́yàwó ìkíní ní ìkejì ní ìkẹta ń bẹ̀ bí màá ń ṣẹ̀tí rọ̀bí ìgbà àwòrán àgàdà. ilé tí ìyàwó tó bá ti wọlé ọkọ kí ọkọ ọgbà wọn fún ọgbọ́n máa bẹ̀rù ọlọ́run láàrẹ̀ torí pé tí ó máa ṣùn gẹ́gẹ́ bí ẹrú obìnrin tó kún ṣùn wá bí ẹrú ni yóò fọṣọ wa gbogbo ní ọ̀pọ̀nù fún wa àbúrò tá a bí tó tẹ̀lé wa lẹ́yìn kò lè ṣe irú ẹ̀ láyéláyé lórí kí n tọ́ bẹ́ẹ̀ ní ìbàrá bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀tọ̀ yóò máa tọ́kọ ṣáájú èkúyè ẹni wọ́n jọ bí àpapọ̀ ní ìbejì kò lè ṣe bẹ́ẹ̀ fún wa ìyàwó nìkan lórí yẹn kọ́lá ẹ̀yìn a máa bínú ní sẹ́yìn online kìí tẹ́sí wọn kọ́lá bá ń pọn níwájú òní ma ìyàwó nìkan lẹ́yìn ní ọ̀sẹ̀ ẹgbẹ́ torí pé láti fẹjọ́ rẹ̀ ṣubí káàkiri àwọn ará rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ táàlẹ̀ ẹ̀ fẹjọ́ ọmọ yìí sùn tí ọba pọ̀nì fẹ́ pa ni nígbà tó tẹ̀ wá kọjá àyè ní púpọ̀ jù ẹ lọ fẹjọ́ yìí ṣe tí ò tí ì bì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun lọ́gbẹ̀ pé ìwọ́n tiẹ̀ tó lẹ́ tó pè òun tó wọ̀ lẹ́ tó wọ́n pè láti jẹ́ ìfọ́. Lọ́wọ́ bí ìdẹ̀tì torí ìṣẹ̀mí ìrọ̀rùn wọn là fi sọ ìyàwó ara àwọn rídì yìí ẹ̀ẹ́kẹ̀rin níwẹ̀ ní ṣókìnà àníbìlá àríkàlẹ̀ ṣàárẹ̀yà a ní ìyàwó ní tí ń bẹ lára ìyá wa kò yàtọ̀ sí ìyàwó wa ó ní báyà méjì àtòmí tí ń bẹ ń bẹ̀ àbí ìyá sáwà náà nínú olóṣè kò ní wẹ̀ ìyàwó wa lẹ́yìn ìyàwó wa wá ní àyè àṣẹ tá a máa ti wọlé gbogbo gbà èwo ló yàtọ̀ nínú kí ìyàwó wa ní àtìyá wa kí ló dé tọ́lọ̀ ń ṣe kan léwọ̀ kí ló dé tọ́lọ̀ ń ṣe kan lọ́tọ̀. ìmọ̀ ọlọ́run ní abẹ́rù ọlọ́run bẹ̀ kò sí tọ́yàtọ̀ nínú gbogbo ìyàwó wa káàkiri látara ìyá wa náà kò sí kankan ẹ bá ní àìgbọ́rọ̀ ní ìyá wa náà gbọ́rọ̀ bẹ́ẹ̀ bá ló di àṣejù ìyá yín náà so bí àṣejù bẹ́ẹ̀ bá lágídí ní ìyá yín náà ṣe rú ẹ̀ àmọ́ ọlọ́ọ̀ni ẹ̀ gbọ́dọ̀ débi ìkan ọlọ́ọ̀ni ẹ̀ máa tọ́bi ìkan nítorí ọlọ́ọ̀ni ẹ̀ máa débi ìkan ìtẹ́wà gbádùn ẹ̀ ọ̀rọ̀ burúkú ni bẹ́ẹ̀ máa sọ nípa lágbájá sọ̀mọ̀lì kò rí mi nígbà tí ó níyàwó náà ní adélébọ̀ adélébọ̀ mí ìta ju sọ̀mọ̀lì dèmi lọ. ìṣẹ̀lú ìyẹn ni wọ́n ń pè ní ilẹ̀ ájìlẹ̀ ṣúkìnà wàtàbàṣà. torí pé ọlọ́run yẹn máa ń wọ́n bì kan torí pé ibi ẹ̀ ti jáde òjòbí tẹ́wọ̀ níbi ẹ̀ sì ti jáde yìí ní ìtújọbí tẹ́wọ̀ ìgbà tí jáde ní ìjọbí tẹ́wọ̀ bẹ̀rẹ̀ àti jáde ajáde lójú ara àwọn ẹ̀tọ́ bí wa ibẹ̀ láti jáde. arákùnrin yòówù tí ìbá jẹ́ bọ̀ ní ọwọ́ níbi irú bí ó ti jáde ibẹ̀ náà ni ó padà wọ̀. Òní ọwọ́ yọ̀rọ̀ òwú ẹ̀ lọ́dọ̀ obìnrin. Làwọn àṣọ oníṣèlú àti sọ wípé ní 1 million, 10 million, 100 million kò fẹ́ tí ìṣòyìnbí obìnrin tó lópin ìgbà tí ọkọ ẹ̀ bá gbé jù bẹ́ẹ̀ lọ. Yẹ wọ́n ṣe ń lẹ̀ nàmbà yìí.
wọ́n máa ń ṣe sàdáàkì lórí odidi ọkọ̀ solid cars wọ́n ṣe láti sọ ìdí obìnrin tí ọkọ̀ yẹn bá ti ní láàrín tó bẹ́ẹ̀ ó lè bẹ́ẹ̀ sọ ìdí ìyàwó ẹ̀ torí pé ní tí ń bẹ lára rẹ̀ tó lọ ṣe léwọ̀ fún pé òun rẹ̀ débẹ̀ ọmọ obìnrin yòówù tó bá tẹ igbá àyà rẹ̀ lẹ̀ tó ń jẹ́ kó lo bí ọmọ yòówù tó tẹ igbá àyà rẹ̀ lẹ̀ tó súnmọ́ ìyá rẹ̀ tó bá di bẹ́ẹ̀ kí a máa kò ní ra àánú ọ̀rọ̀ nínú ilé ní ọwọ́ lẹ́wọ̀ àdídà wọ́n lẹ̀ ò sọ́ọ̀mà wọ́n lẹ̀ ò hajjá ó sọ̀rọ̀ òdu ẹ̀ tí ó sọ̀rọ̀ òdu láyé àti ìtàn kó lọ ájì ìgbẹ́ tó lọ ájì lọ kó gbàwẹ̀ ìgbẹ́ tó gbàwẹ̀ ìgbẹ́ láyé àbẹ́bí dáwúdà inú iná ní ọwọ́ síbi àti àjọ ṣàṣepọ̀ ọlọ́run ní èké ìwọ̀ bákan náà sì méjèèjì rí ọkọ ìyàwó ìsókìdà ní ṣáájú kọ́mọ tó dé pèé tí ọlọ́run máa lò lára ọmọ sẹ́nìkan mà ní pé ọkọ àti ìyàwó wọn súnmọ́ ara wọn òun ara lọ́wọ́ ó lò tí ó fi sọmọ tá lọ́dà àmàkọ́nà wọn bí. Òbẹ́bá náà bí ẹni tó ń wọ́n ti gbẹ́ ẹnìkan wà ní ọlọ́mìkan lọ́mọ́. Tó ló ṣe é ṣe kọjá ìyọ̀kan lẹ́ẹ̀ṣẹ̀. Ọlọ́wọ́ sì mẹ ìyọ̀kan yóò fi sáyè ìjọba yẹn sí. Tọ́lá ti di ẹ̀jọ̀ lọ́wọ́ sì pín méjì. Bí a ti pín méjì ó ti di méjì lónìí. Allahu Akbar. فلما تبشرها ó ní Kùránì fi yọ̀ọ̀dá wípé kò síbẹ̀ sí lè lo obìnrin nípa ìbálò tó ń pẹ́ ti sanwó ẹ̀. Ṣé ìṣe alábẹ́ ìlórí tẹ̀ ń kó sùn lọ? Wọ́n tẹ̀ ń kó gbogbo ẹ lọ. Ṣé kápẹ́lẹ́ yìí máhàrù ni àbí kápẹ́ ní sàdá? Nínú ìṣẹ̀lẹ̀ ìsìlámù ó ti sọ pé wọ́n béèrè ní eléyìí. Inú rẹ̀ á rí bí náà ni. Àmọ́ eléyìí àdé mùsùlùmí lọ́wọ́ ní ìsìn. Ká sọ wípé ní labẹ́ ní sọ̀rọ̀ ìtọ́wọ́ ti ń kó lọ lọ́wọ́ láti sọ̀rọ̀ ìwọ̀n. Ẹ̀ṣọ́ ni wọ́n fi máa ń ṣe. Ṣùgbọ́n ti torí pé táwọn ọ̀rọ̀ wọn béèrè ní dandan ní kọ́ fún wọn. Orí ní sì dájú wọn lọ sọ fáwọn oṣù ìgbà tọ́wọ́ ìdí sọ fáwọn oṣù ìgbà ìbò oṣù náà lò. Irú àwọn ibi abájẹ́ ìwà ilé àmọ́ lọ lẹ́nu. Bàbá ẹ máa lọ lẹ́nu. Wọ́n ti ní àpò láìsí tí wọ́n gbé nígbà tí wọ́n ní kò pé wọ́n ní kókù kan á tún máa lọ lórí apáàtì. Ní Kùránì ní báńkì rúhùnà bìkítìnì àlìhì. Àwọn àbá oníṣèlú àtú tó ìyọ̀dá ara ilé wọn làbí níyàwó. Ètò ìwà ti yọ̀dá ní àwọn kírísítẹ́nì náà ṣe kírísítà ní church. Ìsìláàmù kì í ṣe ó tẹ̀dá sí ìpínlẹ̀ lẹ́bẹ̀tì ní ìsìláàmù fọwọ́ mú. Tọ́lá ti fẹ́ sọ ìdíwọ̀n tán church. Wọ́n wà sọ pé ta ni ọ̀sẹ̀ lọ́rùn tó dọ̀wọ́ náà ká. Nínú ìdílé ìyàwó ṣẹlẹ̀ ìsìláàmù sọ̀pá lè déèrò bẹ́ẹ̀. Ta ni ọ̀sẹ̀ lọ́rùn níbi ilé ìyàwó ṣé ká ṣe ìdí àti àmọ́sùn. Tí a bá ṣe lẹ́yìn kan tó ń lọ́wọ́ kọ̀tọ́ lọ́rùn náà ní àlọ́ dùn. Nítorí lọ́wọ́ gbà tó wá ní mo ní ìdí ìyọ̀ sáṣẹ́ẹ̀tì kan ẹ̀yà fún ní òkè ìbàlẹ̀. Tó wá lọ́wọ́ pé mo ní ìdí ìṣù kan ẹ̀yà fún. Torí ìṣù yóò jẹ́ wọ́n bí mo fún mẹ́rin lọ́kọ́. Bẹ́ẹ̀ni ó lè méjì òbí mọ́ náà. Òṣèlú ìṣẹ̀lẹ̀ lẹ́yìn wá. Ọkọ ìyàwó àbọ̀ àwọn tàwíì yàájúlì tàgàṣà. Ẹ má fi ìyá àásùnmọ́ rẹ ní. Ẹ má fi jẹ ìyàwó yín. Ẹ̀sùnmọ̀ láàárọ̀. Ìwé ní jẹ́gà tí la wà pé àti ìsọnù ilẹ̀ ìmọ̀. Gbogbo ń tẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìwé ní ọmọ mọ́rò kéékèèké lọ́wọ́. Láti ń padà sí mọ́rò lọ́wọ́. Ìgbáyà náà rò, ẹ̀mí náà ti làágùn, ẹ̀mí wá ṣẹ̀ṣẹ̀ rò. Òun jẹ́ ní fún ìtìpá àmọ́ kọ́kọ́ lákàtí wọn ti jẹ́ wa lọ. Gbogbo ọkọ ìyàwó àti ìyàwó jẹ máa ń fi wọ́n jà fẹ́ parí ìjà tí ò lójú tì ibi tí ìjà parí sílẹ̀ parí. Reason mu tí wọ́n sọ pé ní wọ́n sún lóbìnrin láàárọ̀ ọjọ́ kejì kò ní lọ bí iṣẹ́ mọ́ olójú rẹ̀ òun lọ láàyè. Kò ní wò ká kò sì ní yálé lé wa lẹ́yìn ìyàwó tuntun. Inú òṣèré Islam bó ṣe máa ń tún ọrùn. Inú òṣèré Islam ìyàwó tuntun bóyá bí ìyàwó kejì kẹta ìyàwó àkọ́kọ́ ìfẹ́ ìyàwó tuntun mọ́. Ìwọ́n bóyá bí ìyàwó kejì kẹta ìyàwó tuntun ní òṣèré ìsìlámù ẹ máa pé odidi ọjọ́ méje ní tó kéré jù ní ẹ máa pè fún ìyàwó ọ̀sìn ẹ wà máa fi ọjọ́ méjì sí èkó ti wà ní kẹ́lẹ́. Wọ́n àwọn ẹgbẹ́ mẹ́sàn-án tẹ́tì máa ṣiṣẹ́ láàárọ̀ àti lọ́sàn-án. Ọlọ́run ọba dáadáa sì ní bẹ́ẹ̀ bá ń pe bẹ́ẹ̀ kò ní rù. Ọba dáadáa lọ́wọ́ kò ní rù. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe ọwọ́ méjì mẹ́ta níbi tí ò ti dá ìyọ́ máa rù. Yọ́ máa rù yọ́ máa gbẹ.
Ọmọ tó ti tí ó ti tán lọ́wọ́ máa rí lọ́wọ́ jẹ́. Lọ́wọ́ ni lọ́wọ́ jẹ́. Lókè ìpàdé ìsinmi. Ó wà nítorí tí ń sàárẹ̀. Kò sì pọ̀ kankan. Ìdí ìyẹn tàbí ń fẹ́yàwó. Ìdí ẹlẹ́ẹ̀kejì nínú ìlàdà. Nínú ìlàdà. Gbogbo ẹ̀yọ́ bá níyàwó torí kó lè bímọ ní. Àìníyàwó kan fóònù. Pé ọkàn níyàwó ẹ̀ torí kí n bá àjẹsẹ́gbẹ̀ẹ́ tó mo fẹ́ tó lọ Dubai. Mo lówó lọ́wọ́ ìrìn àjọyọ̀ máa lọ Saudi á lọ káńpù ara wa mọ́bì kan. Ẹ lọ káńpù ara yín lọ́nú ìyá ni. Nínú ìfúnnu Ọlọ́run. À ń fẹ́yàwó. À ń sọ mọ́ ní gbogbo ìrẹ̀lẹ́ tá a sọ yìí. Nítorí pé àárín ìlú ló ti di oṣù kan. Tó bá ti pé àmọ́ wa retí oyún. Gbogbo ìyàwó tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ̀ retí oyún tẹ́ ẹ̀ retí ọmọ. Tanzani olúwo nípa ti ìbínú Ọlọ́run jẹ́rẹ̀. Ó lẹ́nu ní ìníyàwó gbogbo orí ẹlẹ́yìn Ọlọ́run ṣe. Àwọn olùsọkú báyìí kí ẹkùn tí wọ́n sun tí wọ́n tún fẹ̀ títí lọ. Nígbà wọ́n ṣe ọ́ nínú tantalizer wọ́n ti ṣe ní US. Nígbà tẹ́lẹ̀ mi ò ṣe ti ọlọ Atlantic Ocean. Gbogbo ẹ̀ káàkiri ọlọ́run omi ọlọ́run gbogbo ẹ̀ káàkiri ọwọ́ adarí ọwọ́ adé tí oṣù mẹ́sàn-án kìíní ọlọ́run ní òfin. Nígbà lórí ẹ̀dá ìlọ́dún mọ́kànlá kí ọlọ́run àgbẹ̀ ìlọ́mọ lórí oṣù mẹ́sàn-án nínú ìgbé. Orí ọmọ àgbẹ̀bí ní ẹ̀rọ ìsáì àlèwà lóòótọ́. Yòrò sọ́dọ̀ àdúgbò obìnrin ti ń bẹ lágbàáyé bó ti lè wù kó kó sọ́rùn kó kó sẹ́tí kó kó sẹ́lúwìà olóbìnrin ọlọ́mọ. Tí ọ̀bàjẹ́ ọlọ́mọ ti ṣe obìnrin tọ́lá tẹ́lá ní ọ̀la àánú kò ṣe nǹkan. Ìtọ́rọ̀ ó ti sàánú rẹ̀ tó ló ń gbé láàánú ẹ̀ lòfin ọlọ́mọ ògbó. Dábì náà. Bẹ́ẹ̀ bá ti wá lọ́mọ tán lára àwọn ìdí tá a fi níyàwó ni mo wá ní ìtọ́jú ọmọ ọ̀hún. Ó tọ́jú ìyá rẹ̀ tó dùn ún bẹ́ẹ̀ lẹ́mọ̀ tọ́jú ọmọ. Oníṣẹ̀lẹ̀ ìsìlámù bá a ti sọ pé tọ̀lá kò tọ̀lá. Ọ̀pọ̀ ńlẹ̀ yìí ni ó lè pọ̀ ńlẹ̀ yìí. Àwọn bàbá wa lọ́jà ń ṣe lálàfo ní àrùsọ yẹn ṣe bí ẹjẹ́ á tú ìdílé àwọn ìdílé wà bẹ̀rẹ̀ á tú ọkọ̀ àti ìyàwó ní ọ̀yọ́ wọn lọ sẹ́nu rẹ̀. Ẹ̀ka tún ní ìyàwó àti ìyàwó tíyàwó bẹ́ẹ̀dì lẹ̀ ó sì dàbẹ̀ tó sí. Ọkọ rẹ̀ wá ń bọ́ nítorí kọ́kọ́ rẹ̀ ń lọ fẹ́ lórí níta ó sì dúná sí òun àti ẹtí jọjọ́. Ọmọ tó dàbẹ̀ òtó ronú kan rú yẹn ó ti wùwà burúkú sọ́kọ tó ti yá tó ọ̀ká. Ẹ wá sọ yín pé ní ẹ̀ ń dúró bàmíjẹ́ nítorí ọkọ àti ìyàwó sẹ́kọ̀ yẹn ni. Ìjàpẹ́ bá ti parí kí ìyàwó dájú sọ wípé mi ò lè fi máa lẹ́rẹ̀ aláàánú òmìnir ẹgbẹ́ ẹyẹ tẹ́tí fún ọ̀dá. Ó mi ò lè sílẹ̀ wọ́n ní sílẹ̀. Ìyá tó yìn sílẹ̀. Ní àṣàkú sílẹ̀ ẹ̀gbọ́n ilẹ̀ ìyàwó lára ní òmìnir ló ti ẹgbẹ́ parí òtí pẹ́. Bẹ́ẹ̀ kálukú túká. Gbogbo ẹ̀dá ti sọ ẹ̀ṣọ́ ìtẹ́lẹ̀ àkọlọ́pàá gbé ojú pé Ábùsù wà ní òṣèré ìsìlámù sọ tí wà ń bẹ̀. Ẹgbẹ́jọ́ sùn àwọn tó bá dàgbà fún ilé wọn. Ẹgbẹ́jọ́ sùn àwọn tí bá lọ́dọ̀ àwọn tí pàṣẹ lójú ẹsẹ̀ ẹgbẹ́jọ́ sùn. Ẹ wá hà láṣẹ obìnrin ẹ̀rọ ọmọ síbì kan kọ́lọ́rẹ́ bá bẹ̀ kọ́wájọ́ kò lóní lóṣù mẹ́ta kó fẹ́ sàrásà tó kò rán ìrìn bẹ̀. Torí pé ìgbàgbọ́jẹ́ tí ọ̀dà alẹ̀ pọ̀ kó wá sì sọ̀kan náà lọ́ọ́ jà wòye. Ọkọ̀ náà jà wòye amúgbó nípa ojúmọ́ ní ìrìn àti èdè. Ojúmọ́ pẹ̀lú wa ti dé ló sọ ìpínlẹ̀ òun fẹ́ súnmọ́ ìyàwó ìjọba. Ìyàwó wà máa rìn torí ìrọ̀rùn kò tó ń bì. Àṣàkà ní sì ló dìde. Ó jẹ́ kọ́ lọ fẹjọ́ sùn lórí bàbá ẹ̀. Ó ní àtọ̀lá. Tẹ́lá arábìnrin tó bímọ tí ọ̀wá mọ iye ọmọ ibi ló ń lọ lónìí. Tẹ́lá arábìnrin tó bímọ tí ọ̀mọ iye ọmọ. Ṣèlú ìsìlámù sọ pé a lè sọ tọ̀lá. Káwọn obìnrin yẹn kálọ̀ fẹjọ́ rẹ̀ sún àwọn fámìlì ẹ̀. Pé mo ti yà á di ọmọ yìí máa ń lu ọmọ nítorí pé ọmọ ìgbọ̀ ìlú ọkọ. Ṣé bàbá òun ní àmọ́ ṣe bẹ́ẹ̀? Kí ọmọ bú ọkọ lára ọmọ tí ọmọ tó ìwọ ló ń kẹ̀rẹ̀ sí tó ń sùn. Ìwọ́n tó pupa lórí ìpínlẹ̀. Bàbá rẹ̀ lọ́wọ́ tó pupa. Bàbá rẹ̀ lọ́wọ́ tó mọ̀ lórí kéjì. Wọ́n bú bàbá rẹ̀. Ìpínlẹ̀ ìsìláàmù ní tẹ́ bá irú obìnrin bẹ̀rẹ̀ ṣe tọ̀lá. Obìnrin tó bá wọ́n obìnrin tó bá fẹ́ wọ́n ní dúkìá. Oní dúkìá tó kò ní lára obìnrin kò lọ́wọ́ ẹ̀ nìkan. Òun nìkan lẹ́yìn ọmọ wọlé wa tó wá dá dúkìá jọ. Fúnra mi, mo fẹ́ bímọ tí ó rí bí mi. Mo fẹ́ gbọ́kùnrin tí ó rí bí mi. Mo fẹ́ gbọ́kùnrin tí ó rí bí mi. Obìnrin wa ti tọ́ wá lẹ́ẹ̀kì àwọn ọmọ òṣèré ìsìlámù yẹn ṣe sọ̀rá. Ẹ̀rọ pa obìnrin lẹ̀ ní bàbá rẹ̀. Torí dúkìá tẹ ẹgbẹ́ mi lé àtàwọn tí ó gbógun ní tẹ ẹgbẹ́ mi lé lára rẹ̀ ní ń pa ọ́. Ó sì lójú ọ̀nà obìnrin sọlẹ̀ sọlẹ̀ ìmọ̀lẹ̀ pa obìnrin rẹ̀ lọ́dún rẹ̀ pọ̀ wọn.
ó lè máa ń fẹ́ bí pa ọmọ púpọ̀ wọ́n bí ọmọ yìí ń múyàn lọ́wọ́ oníkéèmé ẹ̀kọ́ ìpọ̀ ọmọ ẹ̀kọ́ àmọ́ àpọ̀ ọmọ. wọ́n dá wa ṣàbùkù ní kàwé ìyẹn ló máa ń ṣe bẹ́ẹ̀. ẹ̀kọ́ ìpọ̀ ìpọ̀ ọmọ ẹ̀kọ́ àmọ́ àpọ̀ ọmọ. ẹ̀kọ́ àtẹ̀yìn èwo lọ́wọ́ fẹ́ nu méjèèjì. ẹ̀rín sábà ti ní ẹ̀rín èèyàn yọ̀ ní bẹ́ẹ̀ bá ti sọ pé ìbànújẹ́ bẹ lára rẹ̀ tọ́ba ló fi ìpọmọ nǹkan bàjẹ́ lára ọmọ. bí obìnrin tí ń fẹ́ ọmọ lọ́yàn tá a ní fún lọ́yàn òun náà ti sùn lọ ọmọ tí wọ́n ń dùn yóò sì dèrè. làákàrẹ̀ rẹ̀ ó kú kò ní ní làákàrẹ̀ mọ́ torí dúkìá wa ni ìdí nìyẹn bá a fi níyàwó wọ́n lè ṣe ha ìyẹn ní àdúrà búùkù. bẹ́ẹ̀ bá nílé bàbá tó nílé ìyá tí wọ́n fẹ́ràn rẹ̀ mọ́ ẹni àgbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ fẹ́ràn yìí tọ̀ ìyẹn ní bẹ́ẹ̀ kọ́ fẹ́ràn ọkọ yẹn ìyàwó ẹ̀ ni àwa fẹ́ ìyàwó kò nífẹ̀ẹ́ wa. ìyàwó kò nífẹ̀ẹ́ wa. ó bìnrin ká lè sọ fún ẹni pé ní sẹ́lẹ̀ rò pé màá fẹ́ rò pé mo lè fẹ́ ìrẹ́ ni olórí burúkú ìsíra ẹni pé kékeré kan ọmọdé àyà. ìyàwó bá ń tó bẹ́ẹ̀. bọ́lá lẹ́kọ̀ọ́ lọ́dún kan àwọn fíìmù lọ́wọ́ lóbìnrin kan bá ń dakọ́ só wà lọ́wọ́ sínú fíìmù ní handsome guy mo mọ̀ láìkí Pasuma púpọ̀ lẹ́gbẹ̀rẹ̀ handsome ó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kìní lẹ́ẹ̀kìní ìyàwó rẹ̀ wá ní ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kìní tó fẹ́ lẹ́ẹ̀kìní nígbà tó ń bọ̀ ẹjọ́ bí ẹ̀ta ọkọ̀ rẹ̀ láti lẹ́kùn yàrá àti ẹ̀kọ́kọ́ lọ ọkọ̀ kan lọ mọ́lọ́pàá wá ní gbogbo ẹrù rẹ̀ tó kọ́kọ́ ọlọ́pàá rẹ̀ Pasuma tó ń lọ. ṣèlú àwọn ọ̀pọ̀ orí lásán lẹ́nu ṣẹ́yìn náà lẹ́gbọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ló fi láti Pasuma tó ń lọ. mo tọ́ bí àlùwàdù ìfẹ́ lè yàn kọ́kọ́ bí ìfẹ́ ẹbí ìfẹ́ tẹ́lá ti bí ìfẹ́ ti sọ̀rọ̀ kí ló dé láti kí àwọn ọmọ ìlú ṣe ìyàwó ṣe lè mọ́ ìlú ṣe ṣùgbọ́n ìyàwó ní fà á torí kí rírí ṣe bá ti dé ìyàwó ní ìgbòlaga ṣe bá ti dé lẹ́ẹ̀kan pé ní ìṣẹ́jú kan pé ìgbòlaga ti dé. ìlú tó bá ti dé ìgbòlaga ló gbọ́rọ̀ fún ìyàwó náà. ṣùgbọ́n àgbọ̀nà sọ pé kó bìnrin wọn máa ń lòwó lọ́wọ́. náà ní kó máa ń lòwó lọ. torí kọ́mọ tí ń bẹ láàrin wọn máa bàa dààmú. tọ́mọ bá ní ìdí 2 million ó ní 1 million lọ́dọ̀ bàbá rẹ̀ ilé dá 1 million ní lọ́dọ̀ ìyá rẹ̀ sọ̀rọ̀ kan máa ń sáré lọ́dún tí ó lọ́nu. ṣùgbọ́n ìyàwó ni òjú ṣe sọ̀rọ̀ tó 1 million tó wà lọ́wọ́ bàbá yẹn padà náà ni ọmọ yóò jòkó kalẹ̀ náà ni. àbí ìyàwó kò sí dáadáa nínú bàbá wa báà ló ga jù bẹ́ẹ̀ lọ nínú ọkọ wa. wọ́n bá obìnrin kan sọ̀rọ̀ ojú òní mọ́lẹ́kẹ́ oríṣiríṣi ẹ̀ ń lò rárá nínú ilé bàbá ní àtìrí ọkọ ni mo ní pẹ́ jù. ìyá mi kan ni mo bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìyá mi kan ni mo bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ọkọ ẹ̀ nísàlẹ̀ Ọ̀ṣun. mo ní ilé bàbá yín àti ní ilé ọkọ yín ìbúlẹ̀ ti pẹ́ jù ìtòbi àtọ́. ìṣẹ̀lẹ̀ wọn ní pé ọlọ́run lọ́mọ wọn ní ìlú àwọn ìtàwọn ló bí 100 ló lé àwọn pẹ́ ní ọkọ̀ ju ìgbà bàbá rẹ̀. ṣùgbọ́n tẹ̀lé ní pẹ́ẹ́pẹ́ láàrin ọdún mẹ́wàá ó bímọ 5-6 ọlọ́run lọ sàdé wọn ti bímọ 5-6 lọ́wọ́ bá ń kọ́ lọ. ilé bàbá rẹ̀ ó pẹ́ńbẹ̀ sí ilé ọkọ rẹ̀ àmọ́ pọ̀ pọ́n nílé bàbá rẹ̀. ilé àkáì tó ní wọ́n tọ́jú ẹ̀ lọ́wọ́ gbà lẹ́yìn wọ́n pàṣẹ fún un. obìnrin náà máa gbá àṣẹ rẹ̀ pa ní ọkọ ẹ̀ tẹnu kó ní pẹ̀lú sọ́kọ̀ ẹ̀. torí pé nígbà náà ọlọ́mọ ilé ọkọ ní fi ń fi ọjọ́ orí tó lò lé bàbá rẹ̀ lọ́rùn. then advice kóbìnrin ọwọ́ obìnrin pàṣẹ lé ọkọ ó máa ń gba ọkọ ní ìmọ̀ràn. pàtàkì jùlọ ìmọ̀ràn àkọ́kọ́ ni lórí oúnjẹ alàtàhánù wal adwiya. òun ni ká fún ọkọ nímọ̀ràn lórí oúnjẹ ọkọ nímọ̀ràn lórí oúnjẹ kí ni ká jẹ láàárọ̀ kí ni ká jẹ lọ́sàn-án kí ni nígbà tó kan lọ àkókò ìjọ wa. tí ọkùnrin bá mú àpò kan lọ ta òun àti búrẹ́dì wọ́n jọ wọlé wọn òní yó òní bí àwọn obìnrin ti lágbára jọ ọkùnrin lọ́nà. àwọn àpò kan obìnrin máa ń tí òfin ṣe ẹ̀ jẹun láàárọ̀ ẹ̀ kò jẹun lọ́sàn-án. wọ́n bá gba alẹ́ ọmọ rẹ̀ tí ó gbà fùfú lọ́gbọ́ ẹ̀. ọlọ́mọ sí aláláwọ̀ àárín bó sí alítálíkà. ṣùgbọ́n gbogbo ọ̀sẹ̀ ní dábàá lò láyé ká máa lò sẹ̀ ní ọ̀la mọ́ pé ó wà lónìí ó lè mọ̀ sí lọ́la. gbogbo ọgbọ́n kò sẹ́ni tí níyàwó kò sẹ́ni tí lọ́kọ tí gbàdúrà kọ́ màkà ni wọ́n dùn. tọ́lá jẹ́ kọ́ màkà ni bùkátà ní ọkà tọ́lá ti jọba méjì lọ tàbí tọ́lá ti láti ọmọ méjì lọ bùkátà ní òun pé náà kàdúrà ó kọ́ ká máa bẹ̀rẹ̀ wa. ara àwọn àtìtà fún ní ìyàwó nù àwọn àtìtà fún ní ọkọ nù. ọlọ́kọ̀ wọn lálẹ́ wa Muhammad obìnrin ọ̀la ṣe ń lé bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni òní ní ọkọ ẹ̀ àmọ́ láti ẹ̀ ń lé kà tó gbogbo táwọn ìlọ ọlọ́sẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ ìyá mi wúrà ìyá tó tọ́jú ọmọ ní gẹ́rẹ́ o
wọ́n gbé yàgò lọ Amẹ́ríkà wọ́n gbé lọ London wọ́n gbé lọ Mọ́kà ìyá tó tọ́jú ọmọ ní jẹ́rẹ́ ọ̀tọ́ tó fún ẹni tó ń tó bọ́. ní jẹ́rẹ́ tọ́jú ọmọ kéré kan ọmọdé yóò tọ́jú ọkọ náà dáadáa gbogbo tí a ṣe kù ìyàwó ní òkè sí ọmọ ṣe wọ́n ní ṣẹlẹ̀ ìsìlámù sọ àbọ̀ àwọn tàwí torí ti àwọn àgbà tá a máa sọ ọlọ́wọ̀ ọ̀fẹ́ kéèyàn ó gba odidi àwẹ̀ mẹ́wàá kó tó lọ sóbìnrin wọ́n ní kéèyàn máa fìyàwó ẹ̀mí mọ́mì ẹ̀sìn ní ilé ìgbàláyè ìsìlámù ló wọ̀ mí ẹgbẹ́ mọ́mì ó wà lọ́wọ́ mọ́mì tó bí o àbí tọ́jẹ́ sí ìyàwó ẹ̀ kọ́lá kéèyàn identify rẹ̀ tó tí ìyàwó bá ní mọ́mì ti kú ìyá alágbájá tó mọ́mì ṣẹ̀rẹ́ ìsìlámù ní dìhárù ni wọ́n ń pè bẹ́ẹ̀ ìfẹ́ ní ìyàwó ẹni jọ ìyá ẹ̀ nínú bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ tí kì í tẹ́ ń jẹ obìnrin yẹn wọ́n bá àyè òbí ọjọ́ mẹ́wàá tí ò sì gbọ́dọ̀ fọ́ ọmọbìnrin yẹn bọ́lá tó bìnrin yẹn wà ní òhùn ọgbọ́dọ̀ fọ́ ọkọ̀gbọ́dọ̀ yá lójúmọ́ tó wá níbi yá lójú tó bá rẹ̀ débi mẹ́sàn-án yóò kó bẹ̀rẹ̀ mí. bẹ̀rẹ̀ mẹ́wàá mi tó máa jẹun bẹ́ẹ̀ wá jẹun kó wá sọ nítorí ọbẹ̀ yìí gbà sí ẹ̀fọ́ ìyá mi tí wọ́n máa ń ṣe tí ní wúlò àdá àìní náà wàdà. ọwọ́ ní Islam àràǹtà fi fẹ́yàwó lò. àràǹtà fi fẹ́yàwó lò Muhammad. sallallahu alaihi wa sallam Muhammad. sallallahu alaihi wa sallam anabi ọlọ́wọ́ anabi wa Muhammad. sallallahu alaihi wa sallam alayé lọ́rùn anabi wa Muhammad. sallallahu alaihi wa sallam. àti ìyá wa Nana Khadija àti àdúrà Muhammad Tawhid àti àgbọ̀nrún àtúkúnlé ọlọ́pàá ti náà bàjẹ́. ẹ̀wọ́ àdúrà dáadáa. dáhùn àìní wọ́n pè ní sọ́ńtò ààlì. Ibi àwọn àfọ akẹ́kọ̀ọ́ sí tí wọ́n ti ń bẹ lọ́wọ́ tí wọ́n ti kọ̀ láti sábà ti kó bí àṣẹ rẹ̀ ti kó bẹ́ẹ̀. ọlọ́pàá ṣàjádùn àní ó gbà. lọ́sí sí àbúrò rẹ̀ wò yá. lẹ́yìn ìdí ní tá a fi gbádùn ìyàwó náà láásìkí àtàlásíà. ẹnìkan kan yóò ní da láàárẹ̀. ẹnìkan kan yóò ní da láàárẹ̀. ẹnìkan kan yóò ní da láàárẹ̀. ara ọkọ yóò máa gbé gángan mo ti ní gangari àti máa polo ẹ̀yìn lókùn tẹ bá fẹ́ máa polo ní ẹ̀mọ́ ni wá fún mi. gangari à ń fún mi lówó sọ pé wọ́n mú gangari à dáadáa. ọmọ gangari à àràdá ìdáhùn ìta tẹ̀sí gíráǹdì lára alẹ́ láago méjì àbọ̀. gangari à ní ká tó mo ní màá máa polo. mo pàdé ẹ̀ Nàìjíríà mo pàdé ẹ̀ lóṣogbo mo pàdé ẹ̀ Mọ́kà. ọkọ ìyàwó ọmọ mú gangari à. ẹ mú gangari à dáadáa. kàrà ọ̀dá ìyàwó ìsinmi lórí ìjà ni àwọn máa mú gangari àwọn gangari àmọ́ ń sọ. wọ́n ní ẹmu gangari àwọn ọlọ́kọ̀ mọ́ta àbàdìbáríkà. ìyàwó náà máa mú gangari ẹ̀kọ́ kẹ́kẹ́ wọn ló dáa sófin yìí náà. ọlọ́wọ́ fún àbàdìbáríkà sí. Gbogbo ìyóhù tí ó bá ṣẹlẹ̀ láàrin lọ́kọláya tí ó mú pẹ́ ìtòkáwá ọlọ́mọdé ọ̀ṣẹ̀lẹ̀ láàrin. ọlọ́mọdé ọ̀ṣẹ̀lẹ̀ láàrin. ọlọ́wọ̀n fẹ́ràn kákọ̀ọ́ra wa lọ́wọ́ sí. ọlọ́run ní ẹ̀tọ́ ní sẹ́ẹ̀ láti fẹ́ para yín ṣùgbọ́n mọ́ sí èmi ọlọ́run ẹ̀rẹ́ kọ̀ọ̀ra yín kí lẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti àjọ kí ni wọ́n ti lóṣè wà gbádá wá lónìí. kí ló yẹ ká wà gbádá lónìí tó ga tó wá takẹ́ sí wáìsì. kílẹ̀ fà nígbà yìí ti wọ̀ bẹ́ẹ̀ padà tó wá kílẹ̀ ti àjí. ìlú máa bí ọlọ́run mú kéèyàn kọrin ilẹ̀. Ìwọ̀n tó jíjẹ́ yà ẹ̀wẹ̀ náà òdìjọ́ ṣẹlẹ̀ láàrín. Tọ́kọ bá ti ní hà, ọkọ náà máa ṣe wò àti tí àwọn bá ti ní hà, ọkọ náà máa ṣe wò. Tí ọkọ náà máa ti ní hà, ìyàwó náà kọ́ lọ́wọ́ ọba ṣùgbẹ́. Wọ́n kọ́ ló máa gbàríkà tọ́pọ̀. Yà fáwọn ìlànà wà kó wà tí. Ìlà bọ̀lọ́ra ní àgbọ̀n wà láti rọ́pù kàrọ̀ mọ̀ àrùn ìjọ tí wọ́n máa ṣe ṣe. Wọ́n sọ̀rọ̀ ọmọ ní ilé ọmọ ìfẹ̀lú alhamdulillahi rabbil alamin. Ìjọba ìjà sọ pé Allahu akbar. Allahu akbar. Ẹjọ́ ń bẹ̀ dáadáa. Allahu akbar. Ẹjọ́ ń bẹ̀ dáadáa. Allahu akbar.